Ẹ̀yin ilé, bí a ṣe gbọ́ ní ìyá Mobad, èyí tí ó dolóògbé ní 12 of September, Ilerioluwa, ó ní màmá rẹ̀ ní ó kígbe fáráyé pé bàbá Mobad ò jẹ́ kó ń sìnkú Mobad o. Màmá Mobad pariwo fáráyé o. Wọ́n ní wọ́n ti ṣe autopsy lórí òkú ọmọ wọn tipẹ́. Wọ́n ní àwọn fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà gba àwọn o, bí àwọn fẹ́ kí ọmọ àwọn kó wọlé sùn, kó lọ sinmi. Wọ́n ní wọ́n ń fi òkú ọmọ àwọn ráre ní mọ́ṣúárì ni. Ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí màmá Mobad sọ. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ni mo sá tí o. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbà mí kẹ́ dẹ̀ ràn mí lọ́wọ́ nípa òkú Mobad. Mo gbàdúrà pé ẹ̀mí rí kú ọmọ o. Ẹ̀jẹ̀ ní ṣòfò ọmọ ológo yín ò ní wọlé o. Wọ́n ti rìlíìsì Mobad tipẹ́tipẹ́ tí mo ti gbọ́. Ìgbà náà ti ṣe autopsy tó náà ti rìlíìsì ẹ̀. Ṣùgbọ́n bàbá ẹ̀ ni ò fún mi láàyè, kò fún wa láàyè láti jẹ́ kí wọ́n sin ọmọ yẹn. Ó ṣàdìtẹ́ẹ̀nì ọmọ yẹn síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo ti bẹ́ẹ̀ tí kò gbé bẹ́ẹ̀ mi, mo wá wí kí mo fẹ́ ṣe. Mo lọ sọ́dọ̀ commissioner of police ní last week. Mo lọ bá wọn. Ìgbà tí mo máa débẹ̀ gan, wọ́n tún sọ̀rọ̀ sí mi pọ́n ti rìlíìsì Mobad tipẹ́tipẹ́. Ìgbé kí ló tà ń fi òkú ọmọ ìráre. Pé ṣé inú wa dùn sí ni. Ṣùgbọ́n mo kàn yọ̀ǹda gbogbo nǹkan tó ń ṣe tí bàbá ẹ̀ ń sọ, oríṣiríṣi ọ̀rọ̀ tó ń sọ. Mo kàn tí ẹ̀ yọ̀ǹda ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run, torí Ọlọ́run ni olùgbèjà mi. Ṣùgbọ́n mo ké pè yẹn ọmọ Nàìjíríà, ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ ràn mí lọ́wọ́ láti jẹ́ kí wọ́n sin ọmọ mi. Ọmọ mi ń dààmú káàkiri ni. Ọmọ mi sáré kiri, èmi gan mi ò ní ìsinmi, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ̀yin tẹ́ lọ bá mi wò òkú Mobad, ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ padà, ẹ bá mi sin ọmọ yìí padà. Ìrànlọ́wọ́ tí mo bẹ̀bẹ̀ fún nìyẹn o, àánú tí mo dẹ̀ bẹ̀bẹ̀ fún nìyẹn. Iṣẹ́ pé bí mi ò lè sọ̀rọ̀ o, ṣùgbọ́n mo fa gbogbo nǹkan pátápátá, mo fà lé Ọlọ́run lọ́wọ́. Gbogbo ẹjọ́ tí bàbá ẹ̀ rò, mo fi sí ìdájọ́ Ọlọ́run. Ọlọ́run ló máa ṣèdájọ́ èmi àti ẹ̀. Ẹ lè ṣèdájọ́ èmi àti ẹ̀ o. Ṣùgbọ́n Ọlọ́run tó dá èmi àti ẹ̀ tó fún wa ní Mobad, ó máa ṣèdájọ́ èmi àti ẹ̀. Ẹ dìde kẹ́ ràn mí lọ́wọ́, ẹ bá mi sin ọmọ mi, torí mi mọ́rìsì tó ṣe dá ọmọ yẹn dúró síbi tó wà. Kí gbogbo wa rántí ọjọ́ tá máa sùn, tá máa kú. Bó ṣe fi òkú ọmọ kékeré tó fi ń ráre. Kò ń ṣe ìbínú ti tèmi náà, ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe? Mo ti bẹ́ẹ̀ gbogbo jẹ́ ká sin ọmọ yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ń gbé gbà mí. Ó tẹ̀sẹ̀ tó promise mi pé òun ti gbọ́ ọ̀rọ̀ tí mo sọ. Lẹ́yìn ẹni mo tún rí àwọn nǹkan mi tí kò yẹ kí n máa rí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Mo fẹ́ kẹ́ ẹ dúró tì mí, ẹ̀yin ọmọ Nàìjíríà, láti lè sin ọmọ mi. Ẹ ní rírú ẹ̀ lọ́jọ́ ayé yín o. Ilé ò ní gbóná ọmọ yín, ọ̀nà òdẹ̀ ní náà ni. Mo náà tí mo fẹ́ sọ, ṣùgbọ́n mi ò fẹ́ sọ anything. Ta ló máa kú? Wọ́n máa ṣe interview, wọ́n máa fi mí pa owó lórí ọmọ mi. Ọmọ tó ń tọ́jú wa, ọmọ tó nífẹ̀ẹ́ wa, ọmọ tó bẹ̀rù wa, ọmọ tí mo gbé lẹ́yìn Ọlọ́run, ọmọ yẹn ló kù fún mi. Ṣùgbọ́n ẹ dìde, ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ kọ́mọ mi wà bó ṣe wà yẹn. Kò ń ṣòkò ẹran, kò dẹ́ ń ṣòkò ajá. Mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ní gbogbo ọmọ Nàìjíríà, ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà, ẹ̀yin ọmọ ọ̀dọ́ tẹ́ wà ní Nàìjíríà, ẹ̀yin ọ̀rẹ́ Mobad, ẹ dìde. Ṣé ẹ fẹ́ máa wò pé ọmọ mi kó máa ráre ni? Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ kó Mobad ráre, gbogbo ala máa kú. Ibi tí Mobad lọ, gbogbo ala máa lọ síbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kẹ́yìn kan máa fi àkàbà kó máa fi gun ebè lórí ọ̀rọ̀ Mobad o. Ẹ má jẹ́ káwọn kan máa fi Mobad pa owó, ọmọ ọlọ́mọ, ọmọ ológo. Ẹ wò bó ṣe ń ṣe. Ẹ wò bó ṣe ṣe ọmọ yìí, ọmọ yìí wọ́n nà tó fi kú ni. Ẹ sì wọ̀n nǹkan tó tún ṣẹlẹ̀ tí wọ́n sí. Ẹ ṣàánú mi, ẹ gbà mí. Ọlọ́run máa gbà ẹ̀yin náà, ẹ ràn mí lọ́wọ́, ẹ jà fún mi, ẹ ràn mí lọ́wọ́. Mi ò rẹ́yìn kankan gbọ́kànlé o, mi rẹ́yìn kankan farasin. Ẹ̀yin ọmọ Nàìjíríà nìkan. Tinubu, bàbá Tinubu, jọ ẹ gbà mí. Ẹ má wò mí ràn. Ẹ ṣàánú mi. Ràn mí lọ́wọ́ láti sin ọmọ mi. Mo mọ̀ pé kò ná yín ní kankan o. Kò ná yín ní kankan láti lè bá mi sìn kí ọmọ yẹn kó lè ní ìsinmi. Ẹ ṣàánú fún mi. Ẹ ní rúkọ ọmọ o. Ogun ọmọ yóò ní wọ mi o. Ayé ò ní dààmú yín o. Ìbànújẹ́ ò ní wọnú ayé yẹn, jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́. Ìrànlọ́wọ́ ni mo fẹ́ o. Ẹ jọ̀ọ́ o, ẹ jọ̀ọ́. Mi ò béèrè owó lọ́wọ́
lọ́wọ́ yẹ ṣàbàmì sí ọmọ mi ẹ jọ ọlọ́run mo fi gbogbo ètò kù sílẹ̀ mo fi fún ọlọ́run tó dá mi tó dá Mohbad mo wá fi gbogbo ètò kù sílẹ̀ fún ọlọ́run lọ́bẹ lẹ́sàn o ọlọ́run ló máa ń sọ fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ o ọlọ́run ló mọ ìkọ̀kọ̀ àti gbangba wa o kálukú la máa jí iṣẹ́ ọwọ́ wa iwájú ọlọ́run ṣùgbọ́n ẹ ràn mí lọ́wọ́ ẹ gbèjà mi jà ẹ sì bí mo ṣe wà mi ò lè dájà mi lè gbèjà ara mi jà tí n bá lè gbèjà ara mi jà ni màá ti jáde ṣùgbọ́n mo fi gbogbo tó kù sílẹ̀ fún ọlọ́run mo fi gbogbo fi yòókù mo fi ọlọ́run kí ọlọ́run kó ṣe ìdájọ́ kí ọlọ́run kó gbèjà mi jà kí ọlọ́run kó gbẹ̀san Mohbad ọmọ fi ọmọ mi pawó ọmọ ní ẹgbẹ́ ṣàánú mi ṣé ọmọ fẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ nínú ilé wọn ni ṣé ọmọ kí rẹ̀ ṣẹlẹ̀ ọmọ nípa ọmọ sáà gbogbo àwọn tó fẹ́ interview mi kẹ́yìn ọkọ máa interview mi òkú ọmọ màá ní ọmọ ológo ọmọ kan bí 100 ni Mohbad fún mi ọmọ tí mi ò mọ̀ pé lè kú láíláí ọmọ tí mo mọ̀ pé òun ló máa sin mí ọmọ tí mo mọ̀ pé òun ló tọ́jú mi òun ló fún mi ní jíjẹ ló fún mi mu ọwọ́ dá mi so God ẹ ṣàánú mi gbèjà mi mi ò ní agbára ẹ bá mi sí tẹ bá bá mi sí ìfọkànbalẹ̀ mi o tẹ bá bá mi sí ni mo mọ̀ ẹgbẹ́ nífẹ̀ẹ́ mi o ẹ̀yin abiyamọ ọ̀run ẹjọ́ ẹ dìde fún abiyamọ ayé láti ràn mí lọ́wọ́ torí mi ò lè dá ìjà ó ti sú mi gbogbo agbára tí mo ní láti fi bẹ bàbá ẹ̀ bó ti fi bẹ́ẹ̀ ṣùgbọ́n kò gbà ní ìdẹ̀mọ́ nǹkan tó tún fẹ́ wọ́n ti ṣọ́ọ̀tì wọ́n ti rìlíìsì ọmọ fún wa kó jẹ́ ká lọ sin ṣódà ẹ̀dá bẹ́ẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ ni Mohbad jẹ́ wọ́n dẹ̀. ìyá Mohbad lẹ gbọ́ tó ń sọ̀rọ̀ tó ń pariwo ó ní ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà òun bàbá Mohbad ò jẹ́ kó ń sin ọmọ òun o wọ́n ti yọ̀ǹda òkú ọmọ òun kó ń lọ sin òkú ọmọ òun ẹ̀yin ọmọ Nàìjíríà ó ní kẹ́ ẹ dìde kẹ́ ẹ ràn án lọ́wọ́ láti sin Mohbad o ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ la gbọ́ yẹn o justice for Mohbad justice for Mohbad justice for Mohbad.